The RBD Club presents Àṣà àti Ìṣe. Lónìí, lórí ètò Àṣà àti Ìṣe, a fẹ́ sọ̀rọ̀ nípa ìwà ọmọlúwàbí. Ta ni ọmọlúwàbí? Ọmọlúwàbí jẹ́ ọmọ tí a bí ire, tí ó sì tún ara rẹ̀ bí. A kọ́ ọ, ó sì tún ara rẹ̀ kọ́ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, sísọ òótọ́, ìkóra-ẹni ní ìjánu àti àánú ṣíṣe. Àwọn àbùdá ìwà tí ènìyàn ní ni yóò fi hàn bóyá ọmọlúwàbí ènìyàn ni tàbí èèyàn-kéèyàn ni. Ẹni tí kò bá jẹ́ ọmọlúwàbí láwùjọ àwọn ẹ̀yà Yorùbá, kò sí orúkọ burúkú tí wọn kò lè pe irú ẹni bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni gbogbo ènìyàn ní ilẹ̀ Yorùbá máa ń gbìyànjú láti jẹ́ ọmọlúwàbí. Àbùdá ọmọlúwàbí ènìyàn. Ọmọlúwàbí ènìyàn a máa ní ìbọ̀wọ̀ fún àwọn àgbàlagbà àti fún gbogbo ènìyàn. A máa sọ òótọ́ bó tilẹ̀ jẹ́ pé ó nira. Ẹni tí ó ní ọ̀yàyà tí ó sì jẹ́ akíkanjú ènìyàn. Ọmọlúwàbí ènìyàn a sì tún máa jẹ́ onínúure, a sì ní ìfaradà púpọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí á wo àwọn ọ̀nà tí a lè fi ìwà ọmọlúwàbí hàn. Ní àkọ́kọ́, kí a máa kí àwọn àgbàlagbà ní ọ̀nà tí ó tọ́ àti tí ó yẹ. Kí obìnrin kí ó kúnlẹ̀, kí ọkùnrin kí ó dọ̀bálẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, kí a máa sọ ẹ jọ̀ọ́ àti ẹ ṣeun ní gbogbo ìgbà tí ó bá tọ́ àti tí ó yẹ. Ẹlẹ́ẹ̀kẹta, kí a máa dá ohun tí kìí ṣe tiwa padà, yálà a gbà á lọ́wọ́ ènìyàn ni tàbí a fi ṣeré. Ẹlẹ́ẹ̀kẹrin, kí a máa sọ òótọ́ ní gbogbo ìgbà bí ó tilẹ̀ nira. Ẹlẹ́ẹ̀karùn-ún, kí a máa tiraka láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú ìfẹ́, torí ìfẹ́ ló borí ohun gbogbo. Èyí tí ó wá parí ẹ̀ fún ẹ̀kọ́ ti tòní ni wípé kí a má máa fi àwọn ènìyàn ṣe yẹ̀yẹ́, dípò bẹ́ẹ̀ kí a máa fi àánú kí a máa fi hàn. A ò rí jù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí. Tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀, ká tún pàdé. Ire o.